ọmọ Yorùbá wọ́n ní ọ̀rọ̀ tó bá gba bí ẹkún ẹ̀rín báyìí là fi ń rín. Omi bọ́ lójú olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Bẹ́ẹ̀ ni akọni Oòduà láàrin ìṣẹ́jú díẹ̀ sásìkò tá a wà yìí breaking news ló jẹ́. Kí ló fà á tí akọni Òòṣà tó fi dẹni tó bú sẹ́kún ìyẹn olóyè Sunday Adéyẹmọ Ìgbòho? Gbogbo ẹ̀ lẹ́ máa fara balẹ̀ wò nínú fídíò yìí. Wọ́n gbé yín débẹ̀, wọ́n gbé yín jìnnà díẹ̀, ṣùgbọ́n fídíò yìí ò gùn ara mọ́ kàn bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin ọmọ olùfẹ́ wa tẹ́ ẹ fẹ́ wò ó, ẹ bá ń fara balẹ̀ wò ó bó ṣe lọ. Wọ́n ní kò sí ohun méjì tí bàbá nínú jẹ́ bí ifá tá a dá tí wọ́n ní òbí tutù. Nígbà tí a kó odidi àwọn ọmọ ogójì àtàwọn olùkọ́ tó jẹ́ pé àpapọ̀ wọn lé ní ó dín ní díẹ̀ ní 50 sínú igbó láti bí ọ̀sẹ̀ mẹ́ta, tí a sì ní ààrẹ, tí a ní gómìnà, tá a ní ààrẹ ọ̀nà kakanfò, a sì ní ọ̀pọ̀lọpọ̀ alágbára nílẹ̀ Yorùbá tó jẹ́ pé kọ̀ bí èbó fẹnu ọkọ̀ sọlẹ̀ lọ̀rọ̀ wọn rí. Tá a lójú òtó, tá a sì wá rí akíkanjú kan tó lọ́yà, ẹ kàn fún buwọ́lù, ẹ fún mi láṣẹ, ẹ jẹ́ ń wọgbó tọ̀ àwọn ará bí yìí, bóyá mi ò ní mú àwọn ọmọdé yìí padà bọ̀ sílé. Tẹ́ ẹ ní òrí bẹ́ẹ̀. Àtàwọn ọ̀ṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Níwòyí àná ni ìwọ̀n gbọ́ pé wọ́n gbé ọ̀kan nínú àwọn èèyàn ọkùnrin takuntakun olóṣèlú ni nípínlẹ̀ Ọ̀yọ́, ìyẹn Adélabú Pẹ̀nkẹlẹ́mẹ́sì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Eléyìí àti ìròǹgbà ìpinnu ibi burúkú tí ọmọ Yorùbá tún fẹ́ ṣe fún ọmọ Adéyẹmọ tẹ́ máa wò lórí nínú fídíò yìí, òun ló ń kí bàbá yìí ó bú ẹkún nítorí àwọn ọmọ, nítorí ìkúnlẹ̀ àbíyamọ. Òun nìkan kọ́ lẹ máa bá pàdé. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ti sọ̀rọ̀. Ẹ̀yin ti gbọ́ bẹ̀rẹ̀ àwọn agbébọn Fúlàní wọ́n ní kí Mákindé ọkọ̀ wọ́bọ̀wé kó máa fún àwọn náà lówó oṣù. Mákindé kó fọ nípínlẹ̀ Ọ̀yọ́ kó wà nínú ìwé òfin wípé àwọn náà máa gbà nínú allocation tó bá dé, àti gbogbo nǹkan tí ìpínlẹ̀ Ọ̀yọ́ bá ń pín bí wọ́n bá ti ń gbé wá káwọn jọ máa gbà á. Ẹgbọ́n Fúlàní mélòó ló wà nílẹ̀ Yorùbá? Gbogbo fídíò yìí lẹ́ẹ̀rí wò. Ẹran adìrẹ ń jẹ fún ara wọn, ẹ bá pàdé ńbẹ̀. Nílùú Gànà ni wọ́n mú àwọn tó ṣẹ̀ wọlé tí wọ́n wọ aṣọ ọlọ́pàá àti sójà tí wọ́n disguise tó jẹ́ pé bandit ni wọ́n, ọwọ́ palamba wọn ṣègi. Gbogbo ẹ̀mí máa gbé hàn yín. Ìdí rèé tẹ́ fi bá mi farabalẹ̀ kẹ́ bá mi wo fídíò yìí dáadáa. Ẹ má sún síwájú, ẹ má jẹ́ ń gbà yín lásìkò. Gbogbo fídíò yìí mo ti kó papọ̀ sójú kan náà. Mo fẹ́ kẹ́ ẹ bá mi farabalẹ̀ wò. Tẹ́ ẹ bá ti wò tán, mo padà wá kí n sọ̀rọ̀ díẹ̀ lórí ẹ̀. Bẹ́ẹ̀ ni ẹ máa bá mi share. Mo ní kẹ́ ẹ má máa gbàgbé pé orílẹ̀-èdè Yorùbá ní kíákíá ni. A gbọ́dọ̀ bọ́ lóko ẹrú. Kí àwọn obìnrin Fúlàní sọ pé tó kí gómìnà ilẹ̀ Yorùbá kí wọ́n sáàyàn àwọn wọlé. Ọ̀rọ̀ wa ní ọlọ́wọ́ lóòótọ́. Ẹgbọ́n nǹkan tó máa Adéyẹmọ sọ. Wọ́n ń bọ̀ méjì dé, wọ́n padà bọ̀. TV ìkànnì tó ń ṣojú gbogbo ọmọ Yorùbá nílé lóko. Ẹ ṣé tẹ̀ ń wò wá. For them to bring everything that is necessary, for them to bring these children and teachers back. If it was up to you, would you negotiate with terrorists? If terrorists ask for weapons, they ask for money, they ask for concession on future laws of this land as part of their ransom, if you are the governor, would you accept those ransom? Would you accept for those people to be integrated into that community? We don't know the details. So please, let's be sensitive and calm. You do not know the details. The more you negotiate with these people, the more you are going to embolden them. So please,
A motion has been moved and duly seconded. Those in favor of the resolution within the motion say aye. Aye. Those against say nay. The ayes have it. The leader, I think we can just the first reading, so we can do second reading tomorrow. Okay. Ọmọ 40 lọ. Májẹ̀mú ilẹ̀ o. Májẹ̀mú ilẹ̀ o. Ṣèbílẹ̀ ló gbé kóra mi. Ṣèbílẹ̀ ló gbé kóra mi. Ṣèbí ilẹ̀. Ṣèbí ilẹ̀. Orí ilẹ̀ làwọn ọmọ Ísírẹ́lì gbà. Orí ilẹ̀ làwọn ọmọ Ísírẹ́lì gbà. Fáráò àtọmọ ogun rẹ̀ wọ́n rá bẹ́ẹ̀. Fáráò àtọmọ ogun rẹ̀ wọ́n rá bẹ́ẹ̀. Ilẹ̀ inú òkùnkùn bá gbé wọn mì. Ilẹ̀ inú òkùnkùn bá gbé wọn mì. Mo bá ìwọ ilẹ̀ ìsọ̀rọ̀. Mo bá ìwọ ilẹ̀ ìsọ̀rọ̀. Nítorí pé akọ́pẹ́ tí Olúwa ní ilẹ̀. Nítorí pé akọ́pẹ́ tí Olúwa ní ilẹ̀. Orí ilẹ̀ náà wọ́n ti darí àwọn ọmọ ìsínú igbó. Orí ilẹ̀ náà ti darí àwọn ọmọ ìsínú igbó. Ìwọ ilẹ̀. Ìwọ ilẹ̀. Ìwọ ilẹ̀. Ìwọ ilẹ̀. Ibi wọ́n gbà lọ. Ibi wọ́n gbà lọ. Gbogbo bí wọ́n ṣe kó ilẹ̀. Gbogbo bí wọ́n ṣe kó ilẹ̀. Tí wọ́n tẹ ilẹ̀. Tí wọ́n tẹ ilẹ̀. Tí wọ́n fi darí àwọn ọmọ yìí. Tí wọ́n fi darí àwọn ọmọ yìí. Ilẹ̀ ẹbẹ̀ o. Ilẹ̀ ẹbẹ̀ o. Tẹ́kùtẹ́ bá gbéra nínú igbó. Tẹ́kùtẹ́ bá gbéra nínú igbó. Ọmọ bí òpó rẹ̀. Ọmọ bí òpó rẹ̀. Ó sì mọ bí ihò rẹ̀. Ó sì mọ bí ihò rẹ̀. Ilẹ̀ gbọ́. Ilẹ̀ gbọ́. Nítorí pé tiẹ̀ nílẹ̀. Nítorí pé tiẹ̀ nílẹ̀. Gbogbo bí ọmọ 40 bá wà. Gbogbo bí ọmọ 40 bá wà. Kí bí ọmọ dàrú lọ́wọ́. Kí bí ọmọ dàrú lọ́wọ́. Mo bá ilẹ̀ sọ̀rọ̀. Mo bá ilẹ̀ sọ̀rọ̀. Nínú àṣẹ ìpè. Nínú àṣẹ ìpè. Ẹ̀mí àwọn wòlíì. Ẹ̀mí àwọn wòlíì. Ọlọ́run àwọn wòlíì ṣáájú. Ọlọ́run àwọn wòlíì ṣáájú. Gbogbo bí àwọn ọmọ ìwà. Gbogbo bí àwọn ọmọ ìwà. Gbogbo bí wọ́n kíìpù wọn sí. Gbogbo bí wọ́n kíìpù wọn sí. Ilẹ̀ dààmú bẹ̀. 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 Ẹ máa jáde bọ̀. 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 Gbogbo sọ wọ́n ti gbé ọmọ o. Wọ́n yẹ mọ́ àwọn bandits. Àwọn Àmọ̀tẹ́kùn mú bandits. Lots of bandits. Wọ́n yẹ mọ́ àwọn bandits. Àwọn Àmọ̀tẹ́kùn mú bandits. He said that no king can lie against Boko Haram. Boko Haram. That's my name. Nobody have been chosen on earth today to face Boko Haram. I'm the only person in my community. Then God told me that telling governor at the pay setter, the pay setting state will now lead others. I've been to a show state. And I've been waiting when I told my God, if people didn't accept me, I went to other commissioners. They said they are not in the country. The chief press secretary, I've been to him now. Every time. It's my friend, I've been going to him. He been saying there's no thing you can do. I come here every day up to now. I'm not again. So now, the governor, to me to see him and sit down, it be the antidote of flushing these people out to remain in the bush camp from your state, Nigeria. You understand? So this is answered. Oyo State the first. Are you going to go to the forest to put the water? I've been to Kogi, Niger, Kwara. But I cannot go extend the market. I've covered the market. They are understanding the market people. I've worked in that market. Can you go and rescue the ones that are there now? This Baba Bugbara Kikema, full of Holy Spirit. I'm a small boy, but this power given to me. Only I. You will go and rescue them. I will go there. Jẹ́bá yìí bẹ̀rẹ̀ jáde ni, atún jáde ni. Gọ́mẹ̀ wo? Gọ́mẹ̀ ìrí gọ́mẹ̀. Ọjọ́ mélòó nìkan fún yín tẹ́lẹ̀ fi lọ bá wa gbé wọn. Táwa ti gọ́mẹ̀ lónìí, tó a ti gọ́mẹ̀ lónìí, tó a ti gbà láì tó ti gbẹ̀. 3 days they be released. Ìwọ àbí? Fúlàní ni mí dáàdi. Kí ló dé tẹ̀yìn ọmọ gbéyàn? Àwọn ò lè gbéyàn bàbá torí pé a ní bísínẹ́sì tá a fi ń jẹun. Kò é dẹ̀ tún ṣe ojú ọ̀nà wa. Àwa gan ọ̀bẹ náà ká lè gbéyàn torí bísínẹ́sì wa. O láwọn Fúlàní yẹn ti gbé ẹ rí. Ṣé àwọn Fúlàní ara yín náà ni? Àwọn Fúlàní ni ìbọn wọn kì í ṣe Fúlàní ti Nàìjíríà.
Fúlàní Chad ni gbogbo àwọn tó wá àwọn mẹ́fà ni tí wọ́n mú wá àwọn mẹ́fẹ̀ẹ̀fà yẹn kò sí Fúlàní ti Nàìjíríà ń bí báyìí bọ̀ wọ́n ní ẹni tó ń fún wa ní information àmọ́ ẹni tó ń fún wa ní information yẹn Hausa ni Hausa ni torí gbogbo bí wọ́n ṣe ń lọ bí wọ́n ṣe wọ́n communicate pẹ̀lú ẹ̀ wọ́n máa pèsè Hausa ni ẹni tí wọ́n jẹ́ gẹ́gẹ́ bí ọ̀gá àwọn yẹn gbogbo wọn kò sẹ́ni tó jẹ́ Fúlàní tí wọ́n ń bí nígbà tí wọ́n ṣe tí wọ́n gbà wá tí wọ́n gbé Chinese nígbà táwọn Chinese sanwó táwa náà sanwó tí wọ́n kó ń bẹ̀ wọ́n bá gba ọ̀nà Abẹ́òkúta báyìí lọ wọ́n tún gbà wọn kàn bẹ̀ wọ́n gbowó bí wọ́n ṣe jáde nìyẹn láti gbà yẹn Ọlọ́run tó jẹ́ ká gbúrò wọn mọ́ so gbogbo nǹkan tí wọ́n ń ṣe yẹn tí wọ́n ń pariwo Fúlàní wọ́n kàn ń bọ orúkọ Fúlàní jẹ́ ni ọ̀pọ̀ Fúlàní tá a jẹ́ Fúlàní Nàìjíríà wàláhì tàláhì àfẹ́ wàhálà tí wọ́n bá lẹ́ran àjẹkù àti màpé Fúlàní lóye tí wọ́n lè dẹ̀ràn sínú oko àmọ́ pé àgbébọn à ń jiyàn gbé à ń kidnap èèyàn ìyẹn ò ṣe iṣẹ́ wa o àmọ́ ọlá pé Fúlàní kedere àti póríṣiríṣi àwa Fúlàní tá a wà Nàìjíríà wàláì bẹ́ẹ̀ mi ṣe kéré tó yìí mo sì mà bí ìran 5 Fúlàní ọ̀tọ̀ọ̀tọ̀ bí ọ̀nà 5 àwọn tó gbé wa ń sìn Fúlàní ni wọ́n ń sọ bọ̀ tí ọba jẹ́rú àwa tá a jáde pẹ̀lú Fúlàní dáadáa lè gbọ́ nǹkan tí wọ́n ti torí Fúlàní yẹn ó yàtọ̀ sí tiwa bá a ṣe jọ wà pẹ̀lú wọn bẹ̀ yẹn wọ́n ń pe àwọn ará wọn lé táwọn yẹn tún ṣàdúrà fún wọn orí WhatsApp wọn máa pera wọn táwọn yẹn tún máa ṣàdúrà fún wọn táwọn kan tún máa béèrè property wọn lé lọ́wọ́ àwọn yẹn tá à ń gbọ́ wàláì wọ́n sọ fáwọn yẹn pé àwọn ẹran táwọn gbé lọ sọ́jà pé àwọn ò tí ì tà wọ́n pé táwọn bá ti tà wọ́n pé àwọn ń bọ̀ àwa lẹ́ran tí wọ́n ń sọ. ẹ̀yin tí wọ́n mú. àwa tí wọ́n mú àwa lẹ́ran tí wọ́n ń sọ. wọn ò tí ì rí wọn tà. wọn ò tí ì ra àwọn ẹran tí wọ́n kó wọn ò tí ì rí wọn tà. wọn ò tí ì gbowó. nígbà tí táwọn ẹ̀gbọ́n wa wá kówó wá wọ́n yọ 2000 fún mi nínú owó yẹn nínú owó ìtọ́jọ́ mi wọ́n yọ 2000 fún mi ọmọ kan náà wà ń bẹ̀ wọ́n yọ 2000 nínú owó tiẹ̀ náà ẹ̀gbọ́n kan náà tún wà ń bẹ̀ wọ́n yọ 2000 nínú owó tiẹ̀ náà wọ́n fún wọ́n ní bóyá a máa lọ ṣe oògùn sínú abẹ́rẹ́ ká lọ sátírà sínú ẹ̀ pé àwa àti wọn kúkú jọ ná owó yẹn náà ni ara mílíkì ara mọ́ọ̀tì ara sìgá oríṣiríṣi nǹkan ni wọ́n ní ká ara wa ń jẹ yẹn kí wọ́n tó dù wálẹ̀ kí wọ́n tó máa lọ. pé kẹ́yìn náà nánú ẹ̀ tó wáyé pé wọ́n ṣe pèsè owó. oúnjẹ tí wọ́n lè gbé wá oúnjẹ tí wọ́n gbé wá wọ́n á ní kí n kọ́kọ́ rò ó pọ̀ báyìí mo rò ó pọ̀ mo jẹun ọ̀jẹ̀ díẹ̀ after àgbà bí ìṣẹ́jú 5 tí wọ́n á rí pé nǹkan kò ṣe mí ni gbogbo wọn náà bá bẹ̀rẹ̀ sí í jẹun. so kìíní yẹn báyìí kìíní yẹn tí wọ́n fẹ́ tú wa. ẹ tó gbóúnjẹ wa so ó sún ẹ̀yìn gan náà. wàláhì ó ti wà tá a bá ti ní orúkọ míì tá a máa jẹ́ láti lè change sí Fúlàní àbá ti change wàláhì àbá ti change ní ti báyìí wàá kà máa lọ ń gbọ́ ní ìgbà míì nínú ìgboro wàá kà yọ síbì kan wàá máa gbọ́ tí wọ́n máa dá sàkà bandit ti dé o bandit ti dé o àmọ́ máa ṣe bẹ́ẹ̀ ni jọ́ọ̀ àmọ́ máa lọ ti wá ní tí òun àti gbogbo wa pọ̀ àìkí ń ṣe the same thing a yàtọ̀ sóríṣiríṣi Fúlàní Nàìjíríà tẹ bá rí kidnapper 20 tó bá ṣàdédé tẹ bá ti rí lọ́kì wá kẹ rọ̀mọ̀ ọ̀dọ́ wa gbá kẹ rí 2 àbí 3 nù tí wọ́n máa support wa. bọ̀ tẹ́ ẹ bá ti ráwọn àjòjì yẹn ẹ máa tètè rìpọ́ọ̀tù wọn fúnjọba pé àwọn àjòjì ti dé bí báyìí o. ṣe rí àwọn tí wọ́n ń ṣiṣẹ́ bí ìsà kò ṣe pé àwọn èèyàn ọ̀ma bí tí wọ́n wà gbogbo irú Kwara State tí wọ́n ń ṣe yẹn wọ́n ti mà pé nú àwọn igbó rìsáàfù ńláńlá yẹn ibẹ̀ ni wọ́n múlé sí torí gbogbo èèyàn tó bá ti kó náà inú igbó yẹn náà ni wọ́n máa lọ so igbó yẹn sì tó bá dà sí kò òjò báyìí àwọn Fúlàní máa ń da màálù lọ sọ́hun tẹ́lẹ̀ tẹ́ bá ti dá màálù dénú igbó rìsáàfù yẹn kò ní ìdí kò ń tẹ̀lé ẹran wàá jọ ẹran lẹ̀ á jẹ bí. mo sọ mí dára tèmi pẹ̀lú àwọn tèmi àwọn máa lọ èmi ò lè béèrè owó mo ní mo sọ mí dára tèmi pẹ̀lú àwọn tèmi àwọn máa lọ wọ́n ní ká ní sùúrù pé tá a bá ṣe gàràgàrà ọmọ àti accept dìgbà wo gọ́ọ̀nà mọ̀ pé mo lè support nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn wáyé tí òun náà ní sí mi wáyé tí ó fà ìgbà mi kí n wọlé gọ́ọ̀nà tó wà ń bẹ̀ ó mọ̀ pé mo nípa tí mo lè kó lórí nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn ok mo arrange ìrù ẹkùn security network federal government gbà mí láyè bí mo ṣe announce kìíní yẹn federal government gbà mí láyè state government sọ pé any security kankan ò gbọ́dọ̀ gbégbèsè kọjá òun kọjá ṣé ìwọ wà ń bẹ wọn jiyàn gbé wọn sórí ìdíkà mọ
àwọn tí wọ́n dẹ̀ jíyàn gbé àwọn àìlọ́ bá wọn kájọ jà sọ́bí ní káṣẹ́ mọ́tò dẹ̀ nìkan pé bọ̀ kọ́mọ̀dé pé mo tún dọ́wọ́ ohun tó ṣe nìyẹn gbogbo alamọ́ tó ṣẹlẹ̀ nílé wọ́n ní mò ń takò gọ́ọ̀mẹ̀ntì nígbà tó bá rẹ̀ gbogbo àmọ́ tójú mi rí bí ọdún 5 lẹ́yìn gbòòrò tí mo nẹ́rẹ̀ lọ́mọ mo níyàwó béèyàn bá tiẹ̀ ṣe àwọn mọ̀mọ́ fàyẹ́n ṣòkòtò àti ìyàwó sọ̀rọ̀ ìyá wèrè ṣé wọ́n fẹ́ jí wọ̀ tá ló fẹ́ jí mi gbé èmi nìkan ẹ̀ lè jí mi gbé èmi tí mo tún ń rìn tí mo ń kẹ́rù kú lẹ́yìn èmi nìkan ẹ̀ lè dá mi jí gbé ohun tí wọ́n fẹ́ yìí ń bẹ lọ́wọ́ tèmi náà tó fẹ́ kí ló fẹ́ fi jí mi gbé kí ṣe drọ́ọ̀gì tí wọ́n mú lóró pé èmi lè mọ́ mu drọ́ọ̀gì orí mi pé ju tẹ lọ then àwọn ọmọ mi ò sí ń bí tẹ fẹ́ jí gbé lọ́mọ gẹ́gẹ́ Nàìjíríà ṣe lọ gbé wọn Canada náà lọ gbé ń jẹ mi but àwọn tí wọn lẹ́nu tó lè secure wọn wáyé tẹ́ ẹ̀ jẹ́ káwa ta faralẹ̀ gbogbo tí wọ́n kájọ já kí gbogbo wa fi kéèyàn mọ bọ̀ láti Ìbàdàn ṣé kò kọ́kàn rẹ mọ́ balẹ̀ kéèyàn mọ lọ láti Ìbàdàn lọ sí Èkìtì kẹ́mi rẹ mọ́ sí pèpèpè gbogbo géèmù tó ń gbà yìí nísìn èmi mọ̀ dájú lọ́hùn pé géèmù òṣèlú ni àwádẹ̀rí aláti corporate igi yóò da ayọ́nà tọ̀wọ́n da ayọ́sọnù kò lè jọ́ bí jìnnà ẹwọ dúnú tí wọ́n ti sọ pé Nàìjíríà ọ̀dà tàbí só ti dà dìsẹ́ náà ni àmọ́ fọdún yìí dún ní ṣé ìjọba Buhari dá Buhari bá dọ́là ní 160 naira ó fi dọ́là lẹ̀ ní 9 something naira ó bá epo ní 64 naira ó fi epo lẹ̀ ní 70 àbí bí wọ́n bọ́ fi lẹ̀ ní 800 àbí 700 kìíní kan ló fi epo lẹ̀ lọ ó sódà ó sì dọdún 8 láàrin mi àtẹ̀yìn nígbà tí Buhari sọdún 8 ẹ̀ ta ló ṣe protest north nígbà tó ṣe ensas Èkó ilẹ̀ Yorùbá ń bí àti ilẹ̀ Ìgbò ló mọ̀ Buhari lò 8 years kò wúlò so now ọwọ́ expect mi pẹ̀lú géèmù òṣèlú tẹ̀ fún àwọn ọmọ ọlọ́mọ gbá yẹn kí mi support ẹ kí máa ń takò Tinubu ọmọ sọdún 8 tiẹ̀ náà èmi ò lè bá ń sìn yẹn mi ò lọ school mi ò kàwé òmùkà làákàyè mi ọmọ Ìbàdàn ni mo kọlà ta ló fìrì mi Yorùbá ni èmi ò lè bá yín tako ẹ gbogbo géèmù rọtẹ ń gbá tẹ kẹfẹ mọ fún àwọn ìmí àwọn ọlọmọ sọ pé ọpọlọ yín ti dàrú adébá dárúkọ wọn láìpẹ́. ẹ káàbọ̀ padà ṣé ẹ ti rí gbogbo àwọn fídíò yẹn ẹ wo ẹgbọ́n nǹkan tí speaker of the house ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ ẹ wá yá yiri ẹ wò pẹ̀lú ọ̀rọ̀ àwọn bàbá yìí ẹ Adébẹ̀fálá ó ṣe díẹ̀ lóore àwọn bàbá tí wọ́n mú ilẹ̀ tí wọ́n bá ilẹ̀ sọ̀rọ̀ lóko Ọlọ́run máa gbọ́ eléyìí ti kọjá àsìkò tó jẹ́ pé a máa búra wa àkókò tó yẹ ká fọwọ́sowọ́pọ̀ yìí káwọn babaláwo dìde káwọn náà ṣàtìwọ̀n kẹ́yìn aláàfáà tẹ́lẹ̀ ẹ̀fẹ́ kí Ìgbòho gbàgbára Kùránì tẹ́ ní àbí fìràkù tẹ́ mọ́ fà ẹ̀fà lórí àwọn ọmọ yìí kí wọ́n jáde gbọ́ náà ìyẹn bẹ́ẹ̀ ẹ̀dúgbọ̀n kan tó mọ Fúlàní yẹn sọ wọ́n ti jí òun náà gbé àmọ́ síbẹ̀síbẹ̀ náà àwa máa sọ pé gbogbo wọn náà kọ́ ní kódà àwa mọ àwọn tó kó wọn wọ ìlú yìí nígbà yẹn lọ́hùn-ún àkóbá nítorí ẹ̀sìn ẹgbẹ́ ẹ̀sìn wa ní Fúlàní Niger Fúlàní Chad Fúlàní South Africa ilẹ̀ gbogbo tẹ́ kó wọn wálẹ̀ yìí torí ìbò lọ́dún yẹn lọ́hùn-ún bàbá Tinubu Bọ́lá Ahmed ọmọ olódò rẹ̀ ẹjá dáṣọ nígbà tí ó yẹ wá bẹ́ẹ̀ ni ẹ pa kìtìpọ̀ torí lẹ́yìn ìran yìí tẹ́ ẹ bá lọ tẹ́ ẹ bá kó lórí àlééfà àwọn ọ̀ràn yìí látòrí wa yìí àní fojú rẹ̀ wo ìran yìí láyé
kò sí nǹkan ẹ̀ ṣe àwa ìdí rèé táwa fi ń pèpè tó káwọn èèyàn wá wá wo nǹkan kan kí wọ́n ṣàjẹ́kẹ́ padà síbẹ̀ lẹ́ẹ̀kejì ẹ dá orílẹ̀-èdè yìí sí wẹ́wẹ́ kúrúkúrú wà láyé ẹ̀ àwọn tó nílò ọmọ àwọn tí wọ́n ní pólígásọ̀n kí wọ́n fọwọ́ kún pólígásọ̀n àwa táàrẹ ní pólítà tòtí táàrẹ ní pólígásọ̀n ṣe ká fọwọ́ mú tiwa ṣìkìnnà bàbá gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ẹ pe àwọn gómìnà sọ̀rọ̀ ẹ bá wọn sọ̀rọ̀ ẹ̀rù tó ń bà wọ́n ojúṣe tí ibi tí ọ̀pọ̀lọpọ̀ fẹ́ ṣe wọ́n rò pé bóyá olóyè àtàwọn ọmọ èèyàn máa gbèjà Tinubu wọn ò ní jẹ́ káwọn rìn àbí pé wọ́n máa dájọ́ òṣèlú lẹ̀ tí ò rí bẹ́ẹ̀ ṣé tòbò ló ń pè ní olóṣèlú ìyá ìdásóṣèlú ṣé àsálì dòkúnbọ̀ ó ṣe jẹ́ tó jẹ́ tìran Yorùbá ní ilé kòkòkò tọmọ aládé iná ní dà ní ilé kòkòkò bí ojú ẹja ọmọ Yorùbá ẹ ṣé mo dúpẹ́ ẹ bá mi gbé ètò yìí ẹjẹ ó dọ̀dọ̀ wọn ẹjẹ ó débi tọ́jà kò dé ẹ bá má dáa ẹ wojú olóyè bó ṣe pọ́n ròrò torí ìjọba àpapọ̀ ti fún un lágbára ìpínlẹ̀ tó ti máa ọpẹ́rẹ́tì lónìí àwọn níláyéláyé làwọn ọ̀gbà yìí nígbà wo làwọn bandit ò ní máa wá ká àwọn ọmọ Sunday mọ́lẹ̀ torí pé ó túmọ̀ sí pé láàrin wa ní gbogbo nǹkan ṣe á tún pàdé à ń bọ̀ wá wọ̀ ìyá àjà pẹ̀lú anybody bẹ́ẹ̀ ni kìí ṣe ìjà àbọ̀n kìí ṣe ìjà àdá kìí ṣe ìjà ibú ṣùgbọ́n a máa nẹ̀ka sí ẹ pé ìwọ ló ṣe tí ọ̀dà nígbà báyìí tó lákọọ́lẹ̀ ọ sọ̀rọ̀ ẹ ṣe mi pẹ́ tó dáa.